بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Aki gbogbo wa ní kíkí tó dáa jùlọ pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Aki káàbọ̀ sórí ètò yín ètò Al-Basira èyí tó mọ́ gorí atẹ́gùn ní dédé àsìkò tí a wà yìí. Ètò náà ti bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ jẹ́ kí a farabalẹ̀ ká mọ̀ fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ. Àwọn sáàsì wa tí wọ́n fún wa ní oúnjẹ ẹ̀mí gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ní Fadilatu Sheikh Alhaji Sulaiman Buni Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè kọ́lá ń jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad ibn Abdullah sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu wa naja manhajahu ila yawmiddin wa ba'd. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run bá tí ó ṣe wá ní mùsùlùmí òun náà ló bá tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. Àtúkí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé a kú òǹgbẹ wọn bá bi tó kù sí Ọlọ́run ó jẹ́ kí a jọ rí òpin rẹ̀ yóò sì fi wá sí kòńgẹ́ ìyọ́nú rẹ̀ pàtàkì jùlọ ní mẹ́wàá tó kàn kọlọ̀nkọ́ ọlọ́dẹ kan so rẹ̀. Bákan náà gbogbo àwọn onígbọ̀wọ́ ètò yìí ẹni tó dá tọ́rọ ẹni tó dá kọ́bọ̀ Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú o. Ìyọ́nú wọ Ọlọ́run ni wọ́n wá Ọlọ́run bá ní fi hàn sí kòńgẹ́ ìyọ́nú rẹ̀. Gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a wá ń gbọ́ ètò Al-Basira tó jẹ́ yí pé a sì ń fọkàn bá má jẹ́ kọ́rọ̀ tiwa náà dàrú o. Ọlọ́dẹ kan so rẹ̀ wọlá gbogbo tá a gbé wọnú Ramadan ní bùkátà Ọlọ́run bá ní bíyà rẹ̀ la hawla wala quwwata illa billahil azim. À ń sọ nípa ìwọ̀ tí òbí tí yóò pè fún ọmọ tàbí ẹ̀tọ́ tí ọmọ ìwọ̀ tí ọmọ ní lórí òbí rẹ̀ tóbi gbọ́dọ̀ pè fún láwọn ojúṣe tí Islam gbé kọ́ òbí lọ́rùn ní òbí rẹ̀. Àwa ń kà á lọ adé nọ́mbà 6 lánàá wípé tasmiyatuhum bi asma'i hasana ká sọ àwọn orúkọ tó dáa ká sọ ọmọ wa lórúkọ tó dáa. Islam kò fojú kékeré wò adẹ̀tí mẹ́rin wá pàánàbí sọ pé innakum tud'auna yawmal qiyamah bi asma'ikum wa asma'i aba'ikum fa ahsinu asma'akum. Ànábì ní tó bá dijọ́ rẹ̀ kíámà ó kọ yín àti ó kọ àwọn àbáyín ni wọ́n fi máa pè yín o. So lágbájá ọmọ lágbájá so tàmẹ̀dùn ọmọ tàmẹ̀dùn ẹ rí pé ó kọ gidi lẹ sọ àwọn ọmọ yín o. Ìyẹn ló fà á tó fi jẹ́ wípé Islam gbé àwọn okọ̀ kan wáyé ké ẹ gbọ́dọ̀ dánwò kẹ́ ẹ sọrú okọ̀ bẹ́ẹ̀. Gbogbo bí inú rẹ̀ ní Abdulnabi ẹrú ànábì
Abdul Hussein ẹrú Hussein so gbogbo àwọn orúkọ yìí so tàbí àwọn orúkọ míì tó jẹ́ pé bí orúkọ Yẹ̀wùdí àbẹ́ntí ṣe mùsùlùmí bíi kéèyàn ọmọ sọmọ ní Michael mùsùlùmí ò gbọ́dọ̀ sọ so Joshua mùsùlùmí ò gbọ́dọ̀ sọ kọ́kọ́ kí òun lẹ́ẹ̀kì orúkọ ní orúkọ Islam òun ni mùsùlùmí gbọ́dọ̀ sí kíni o tó gbọ́dọ̀ sọ so bákan náà Islam àwọn orúkọ tí ó máa mú bí ẹ̀rín wá tàbí tó jẹ́ pé téèyàn gẹ́gẹ́ bá gbọ́ yóò máa fẹ́ fi ṣàwàdà so bíi falfal khaishab àbí khoisha so kì í ṣe Aisha o khoisha fajal so àwọn gbogbo àwọn okọ wọnàwọnà báwọn so èyàn sì kíni o kì í sọ ọmọ rẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam ó sì bá àwọn èèyàn kan change orúkọ wọn tó jẹ́ pé ńgbà tánàbí rí i pé kò dáa arákùnrin kan wá bá nàbí sallallahu alayhi wa sallam so anabi ní masmuka kí ló kọ rẹ̀ ó ní huzn ìbànújẹ́ ní à ń pè báwọn so oníbànújẹ́ anabi ní anta sahal so ìwọ so tàbí ká sọ pé n tó le anabi ní anta sahal máa jẹ́ sáàlù ń tọrọ so àtàìmọ̀ yorùkọ mi ẹnìkan ti fẹ́ bá nàbí fún wàrà ńjọ́ kan anabi ní kí ló kọ rẹ̀ ó ní múrù ìkorò so anabi ní má bàa fún wàrà so kọ́ wọ́n jẹ́ pé ogbó ẹ̀ náà ni yóò máa korò ẹlòmíì ń jẹ́ harbu ogun so anabi bá wọn change orúkọ wọn láìmọye ẹ jẹ́ ká wo orúkọ tó bá dáa ká sọmọ wa nígbà téèyàn bá sọmọ ní ritual bribing so ẹlòmíì oríṣiríṣi ó kọ kẹ ó dùn pè lẹ́nu ni so ọ̀gọ̀rọ̀rú àwọn orúkọ táwọn èèyàn máa ń sọ ike ó kọ sura alukur'an a wò kíta lọ jẹ́ bẹ́ẹ̀ síwájú tó bá tiẹ̀ fẹ́ fọ́ọ̀mù orúkọ náà òkè ó tiẹ̀ fẹ́ rọ lágbáwá tó bá tiẹ̀ rẹ̀ ń tọ́ jẹ́ bẹ́ẹ̀ kó sì jẹ́ yí pé kì í sọ̀dọ̀ léré ló ti rí so ọ̀pọ̀lọpọ̀ ń sọ fatia nísìn fatia làwọn èèyàn máa ń pè so ká má wo eléré kan àbólórin kan ọlọ́run ò sògbésí ayé mùsùlùmí gidi mọ́ àríkọ́sí látọ̀dọ̀ àwọn tí ń ṣeré àbọ̀dọ̀ àwọn tí ń kọrin rárá o kò sí ẹ̀kọ́ kankan tí mùsùlùmí fẹ́ kọ́ ń bẹ̀ gbogbo àwọn tí láwọn ń kọrin ẹ̀sìn so ìranù lásán ni o kò sí jíjọrin ẹ̀sìn kankan kí kálukú ọmọ ibi tí ó bá fi ẹ̀sìn sí kó sọ pé òun fẹ́ kọrin ayé àmọ́ kó fẹ́ kọrin ayé ṣùgbọ́n mọ́ lọ mẹ́sìn ẹ̀sìn àtòrin ò tiẹ̀ papọ̀ mọ́ra wọn rárá so kárí pé ó kọ́ tó dáa àwọn àfa àwọn jẹ́ kó yá pé al-ismu ṣe ẹ̀rọ orúkọ tó máa bá ń jẹ́ o orúkọ tẹ́nibọ̀dì ń jẹ́ ọ̀nìwánu lil musamma yóò máa jẹ́ àdírẹ́sì fún ẹni tá a fi ń pè ní o so ajẹ́kọ́ tó wáyé pa àdírẹ́sì ní ẹ jẹ́ àṣẹ àdírẹ́sì dáadáa lápẹẹrẹ èyí tí wọ́n fi máa ń yàgbẹ́ tá a mọ̀ sí pò tí èèyàn bá lọ sí fátírì tó wá lọ sọ fún wa pé ó kàn wu òun kọjá pé póòlù wọn máa fi mu gàrí láyé òun ọ wá ní tí ó ṣe jáde ó ní structure bí póòsì máa ń rí òun láìkí ẹ̀ so ọ wá gbà lẹ́nu machine bí ṣe ń bọ̀ lẹ́nu machine gan plastic yẹn bó ṣe ń bọ̀ ń lọ gbà ń bọ̀ wá gbedele so ẹ rí i pé ẹnìkan kò tí ì fi pọtí eléyìí kò tí ì fi ṣe number 2 rì so ọ wá gbedele ọ wá bu gàrí síbẹ̀ ọ dà mí sí ọmọ rẹ̀ so ọwọ́ amọ̀kọ̀ wálé ìmọ̀kọ̀ bọ̀ tàbáwọn ọ̀rẹ́ ọmọ rẹ̀ tí wọ́n jọ wà pólì wọ́n á bá dádì pẹ̀lú intanwi níwájú ìta so ẹ dákun kí ni àwọn ọ̀rẹ́ ọmọ rẹ̀ ọmọ fojú òkè ọ̀rẹ́ ń pé ọ̀rẹ́ bàbá yìí dáàdì rẹ̀ ṣe à ń fi kíní but yóò tó àwọn ká plastic ni tuntun ló ń gbà lẹ́nu machine kí ló dé tí àwọn yóò fi máa fojú ẹni bí wò báwọn òun náà ní pé ó kọ tí wọ́n sọ nǹkan ìní ọmọ wá sí a lórí ó kọ dáadáa ní ẹjẹ àṣà àwọn ọmọ wa so and tá a bá so kọ kákàpà kéèsì kékeré bẹ́ẹ̀ tá a bá so kọ àwọn ànàbí ọlọ́run àbó kọ àwọn sọ̀hábà àwọn àdúrà tá a máa ń ṣeun Yorùbá level níbi àṣà àfàwà Dr. Sharafuddin Gbadebo kọlọ̀ jẹ́ àríyàn pẹ́ wọ́n ní Yorùbá level so Yorùbá level ní téèyàn bá ń sáré ké ọlọ́run jẹ́ ó tó ló kọ jẹ́ ó jó ló kọ lọ téèyàn bá sọ kọ àwọn ànàbí ọlọ́run sí yóò jù hàn lọ ni so ọlọ́run jẹ́ ó tó ló kọ jẹ́ ó jó ló kọ lọ kò lè ju àwọn ànàbí ọlọ́run lọ kò lè jẹ́ àwọn sàábé lọ so tí ẹ bá ìyẹn sọ Aisha ẹ wá ní kó tó ló kọ kó jó ló kọ sí yóò jù yẹ Aisha lọ ni so Yorùbá level lásán lélẹ́yìn o kọ́lọ̀ ń kọ́ sànù wa ẹlẹ́ẹ̀keje òun náà ni nínú wọ̀ tá a gbọ́dọ̀ pè fọ́mọ òun náà ni àkíkọ̀ ká ṣe súná rẹ̀ yawma sábẹ́ min wiladatihi ká ṣe súná ọmọ àkíkọ̀ ká pa ẹran súná gẹ́gẹ́ la mí pẹ̀lú àkíkọ̀ ní ọjọ́ keje ìjọ tá a bá bí kì í sọjọ́ kẹjọ o ẹ̀jẹ̀ gbogbo èèyàn bá wa tẹ̀ ń gbọ́ wa nílé kì í ṣe pé a gbé tuntun dé rárá
àìsè Ìyáládùkẹ́ ètò Ìyáládùkẹ́ ní gbé tuntun dé àwọn ògbé tuntun kẹ̀kẹ́ dé ó dín tó ti wà ńlẹ̀ náà ni ìlànà àwọn àgbàlagbà John làwa náà tẹ̀lé àwọn àgbàlagbà tó jẹ́ àwọn àgbàlagbà tẹ́yìn ń sọ lọ àwọn àgbàlagbà wo ànàbí àtàwọn sàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn bàbá wa tí wọ́n sàwọn nǹkan kọ̀ọ̀kan àwọn ò lè bu àlẹ́ẹ̀kẹ́ ìbú wọn lẹ́nu ìwọ̀nba tí ń rí mọ náà ni wọ́n sọ ni kò sì sábúrú ń bẹ̀ àdúrà wọn lọ́gbà àwọn náà wọ́n ṣàdúrà nínú àdúrà tí wọ́n máa ń ṣe náà ni pé ibi tá a bá bá sí Olúwa dé. pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú ẹ̀sìn níbẹ̀ ni kì í tọ́mọ wa ti bẹ̀rẹ̀ kọ́mọ wa gbẹ̀sìn ga lójú ẹ̀mí wa. nígbà níbi táwọn bá bá dé ní kí tọmọ ó ti bẹ̀rẹ̀ ibi tí wọ́n bá dé tí wọ́n rìnà déhùn ibẹ̀ làwọn ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rìnà wa a jẹ́ pé rìnà wa gbọ́dọ̀ kọjá tiẹ̀ bó ni wọ́n ṣe ṣàdúrà tí ó ní gbà gbogbo ẹni tí wọ́n sọ pé ṣé wàá rìnà jà àwọn bàbá àtàná lọ ní olódò ní ọ̀nì sọ́fẹ́ ká dúró ibi tí wọ́n dúró sí ká ní wọ́n níbi táwọn bá bá dé ṣé akúrẹ̀ tẹ ọmọ lọ fẹ́ ká jẹ ni àkárìnà jọ ẹ ṣàbùrú náà oríire wọn ni ẹni tó bá bẹ̀rẹ̀ wọn pé kọ́mọ tó ọmọ dájú lọ ọ ti jáyé ọmọ mọ́mọ́ nínú àwọn bàbá àtàná ọ̀ jáyé ọmọ wọn mọ́mọ́ wàhálà àti ẹ lọ́dọ̀ ọ̀rọ̀ tí a lónìí sọ́gbọ́ má wulẹ̀ máa wá sọ pé ìjọ kẹjọ àwọn àgbàlagbà kọ́ àwọn àgbàlagbà sàbílà àfẹ́ kóòtì àgbà tó ju àgbà lọ. Ànábì ní sallallahu alayhi wa sallam kullu gulamin gbogbo ọmọ kọ̀ọ̀kan rọ̀hínún aw rọ̀hínà tó ń bí haqiqatihi ní ẹ ti fi dógò sí ẹran súnà rẹ̀ lọ́rùn wọ́n ti fi dógò sí ẹran súnà rẹ̀ lọ́rùn tó dé báwò háníwù yawma sábì wa yuhlaku ra'suhu wa yusamma fihi. Ànábì ní tó bá dijọ́ keje wọ́n pa ẹran súnà fún òde ní wàyó lákù àáfà orí ọmọ ó di méjì wáyò sámá fi ẹ sọ ló kọ ó di mẹ́ta nǹkan mẹ́ta lànàbí dá akọ níjọ́ keje ẹ̀rí pa ti sọ̀rọ̀ ó kọ lọ nítorí wàá gbé wa padà náà ìjọ́ keje lànàbí dá akọ kí sì ni bóòlà sí wa máa ń kájọ́ ńlọ yàtọ̀ kódà ọ̀gọ̀rọ̀gọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa táwọn àbá wa bá fẹ́ gbó kọmọ jáde tí wọ́n ní wọ́n fẹ́ ṣe útúbà tá a máa ń sàmì hùn àgbọ̀n tí a ń sọ náà náà fi ń sàmì ni so inú tí a máa ń kà jáde iná ní ta sọ wọ́n ní wàkọ́rìjà máa ná alátẹ̀símíyàtì àṣàlímọ́ olùdì wọ̀yúlẹ̀kù wọ̀yùsámọ́ yawma sábì yìí ẹ bèrè pé kí ni ìtumọ̀ yawma sábì yìí yawma sábì yìí náà ni pé ànábì ní ẹ̀sìn fọ́ orí ọmọ so nígbà tí ẹ ń sọ̀rọ̀ àwọn ń sọ̀rọ̀ ẹ̀yìn ń ṣe àmì ìtí ẹ̀ ń sọ náà ní àjókòó láti sọmọ ẹ̀ ló kọ àmì sọ́jẹ́mádùá níta-fi ń sọ pé àìmọ̀kan wàláì àìsàn tí ò gbóògùn ni àfi kéèyàn ò nímọ̀ nípa rẹ̀ akànṣá mi lọ ẹlòmíì tó ẹ fowólẹ̀ àwọn àbá ń ṣe ó túbà lọ́wọ́ wàyú lákù wọ́yù sá mọ́ ọ àfárí ọmọ àmì sọ́jọ́ mámì wọ́yù sá mọ́ a sì sọ ló kọ so ó ti sá mi lọ ó ti wọ kóòdì kọ́lọ́ sànú so ìtí à ń sọ náà ni pé ká fárí ọmọ ká sọ ló kọ àwa wò pé abọ́mọ́njọ́ Monday ṣe rí odidi ọjọ́ kan òru kan àtọ̀sán ní ọjọ́ òru kan àtọ̀sán òru plus ọ̀sán ìsíkọ́tò ọjọ́ so a rí òru kan a sì rọ́sàn kan kí wàá lọ ṣáájú ara wọn òru lọ ṣáájú ọ̀sán nínú ṣẹ̀ríà Islam gbogbo nǹkan tẹ́ máa ń ṣe ẹ̀yàn bídíà tẹ́ máa lọ ṣe náfìlà 31 mọ́júmọ́ 11 àbí láyàtúlù kọ́dírì láyàtúlù kówó mi rọ́tẹ̀ ń bá káàkiri so tọ́lásìkò yín tó ti fẹ́ dé njọ́ tẹ̀ ń ṣe 31st mọ́júmọ́ 11 alẹ́ 31st tẹ̀ ní ó kù ṣẹ́jú mẹ́ta ó kù ṣẹ́jú mẹ́rin táago kan ó lù àwọn aago 12 ọ ti á di pé kíní kan ó di gbẹ̀n happy new year dèdè ilẹ̀ ti mọ́ ti pẹ́ tóòrùn bá ti wọ̀ báyìí nínú ṣẹ̀ríà Islam àti bọ́ ọjọ́ kejì tóòrùn bá ti wọ̀ tó fi dọ́dọ̀ Ọlọ́run àti bọ́ ọjọ́ kejì ọjọ́ tó ti ń lò lọ́tọ̀ sí wá ń ṣe happy new year láago 12 tó ní pé nǹkan ti ṣe èèyàn bídíà máa ń fọ orí èèyàn ni kì í jẹ́ kéèyàn ó lè ronú kó lè ní àkáì ara kódà tí fídíò ọba ní aburú mi mà àdàdálẹ̀ nínú ẹ̀sìn ọwọ́ pé yóò jẹ́ kéèyàn ó ponú ó tó kéèyàn ó jìnnà sí bídíà ká tó wá sọ pàṣẹ ìdànù lèèyàn ṣe bídíà máa ń jiyàn tó ń bídíà bá sọ̀rọ̀ kalẹ̀ báyìí ẹ̀kẹ́ òkè wọ́ lọ́n fẹ́ẹ́ tó ń là kápẹ́ ọmọ rẹ̀ àwọn àlàjì o kọ́lọ́n bá ní fún aláàfíà o so nígbà téèyàn bá ní gbogbo àyà àtúntà nàbí àwọn mòjísà nàbí tó ní òsì tó ní Kùránì nìkan ni mòjísà nàbí sẹ́yìn pé yóò ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ nu kọ́lọ́n kọ́ sànú wa. Àmín. àwa bímọ níjọ́ Monday ànábì ti ní ẹ fárí ọmọ ẹ sọ lóko lọ́jọ́ keje àwa ní Monday sẹ́rí tí Islam tí súnà bá gbé wa wàláhì náà lọ́bẹ̀ tó ayé mu tí èyí kásọpọ̀ ní Monday
ok ẹ jẹ́ mọ̀ fún ní Friday júwe òní Friday mo á sọ fún yàn pé tó bá di jọ́ méje òní kọ́ wá ǹjẹ́ òní ọmọ bọ̀ síbíjọ́ Thursday ní ọmọ bọ̀ Friday Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday ńlọpẹ́jọ́ méje tó bá kà ǹjọ́ Thursday ní ọ wà tó bá jẹ́ pé Jímọ̀ tí ń bọ̀ ní máa sọ máa níjọ́ mẹ́jọ òní ànábì wa ní tẹ́ bá bímọ ẹ sọ ló kọ́njọ́ keje bó ló sì kábà Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday àbí Monday ọkà Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday ní súná ọmọ kò ní jẹ́ Monday mọ́ tó bá di ijọ́ Monday ó ti di ijọ́ kẹjọ nu àwọn bàbá ní ẹyin tó ṣẹlẹ̀ ni pé Imam Maliki òun ní wípé ìjọ tá a bá bí tọ́pọ̀lọpọ̀ ọjọ́ ń bá ti lọ bóyá ní ìsìn wọn bí wọn bí aago bíi 4 ìrọ̀lẹ́ á ti rí i pé a ti lo òru rẹ̀ lánàá ọ̀sán rẹ̀ náà ti fẹ́ lò tán irú ọmọ kábẹ̀kẹ́ gbà pé àkájọ́ náà mọ́mọ́ káwá bẹ̀rẹ̀ níjọ́ kejì níbo ni ẹ ti ń ṣe bẹ́ẹ̀ lágbàáyé níbo ni ẹ ti máa ń ṣe báwọn tó bá ku ìṣẹ́jú ẹjẹ́ á lo tẹni ayé gan pé aago 12 gẹ́gẹ́ ká sọ pé ńlá bọ́jọ́ kejì lọ́dọ̀ àwọn ẹni ayé àbí kì í ṣe tẹ̀sìn o tí ẹ bá wá declare nìkan as president ìlú kan ní aago 11 11:55 ṣé wọ́n bá council ọjọ́ pé ìjọ Monday ní 11:55 wà lẹ́jọ́ kínní òun ní but ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ti lọ ẹja máa kàkún péjọ Tuesday lórí president níbo ni ẹ ti máa ń ṣerú ẹ̀ àwọn tí ẹ sọ pé ká ẹ má kájọ́ náà mọ́ lórí birth certificate ọmọ yẹn ṣé déètì ìjọ tẹ́ bí ni àbẹ́lò màlìkíyà kẹ́ ẹ pàjọ́ náà rẹ̀ kẹ́ ẹ kọ́ déètì ìjọ kejì ẹ mọ déètì ìjọ náà kọ gangan sórí birth certificate ẹ wálẹ̀ ti parẹ́ ìpakúpanu kò sí ti máa ń jẹ́ bẹ́ẹ̀ so ní inú taxation téèyàn bá kọ́ taxation dáadáa tó bá mọ̀ nípa taxi so téèyàn bá fẹ́ ka ọjọ́ 12 months ó ní a year kì í ṣe 12 months 1 month so tí ẹ bá àbí 13 months jáì kì í ṣe ní a year tó o bá sanwó lé ní January tí landlord rẹ wá kọ January to January ọlọ́run mọ̀mọ́ jogún òpònú landlord fọ́nù o so ọdún kan àtòsù kan ó nu so landlord gbọ́dọ̀ kọ owó lé láti January to December ni kì í ṣe January to January ọ̀pọ̀lọpọ̀ landlord ní ọmọ bàbá ẹ má kọrú receipt bá mọ́ o tenant yìí ti gbé yín mọ́ra ó ní June to June òun ní ọdún kan June to June kọ́ ní ọdún kan oṣù tẹ́ kẹ̀kẹ́ tó kan June yẹn òun ni ó fi pọ́dún kan tẹ́ ẹ bá kà nígbà bá ka January February March April May June July August September October November December oṣù méjìlá ló gbé ọdún kan kì í ṣe January to January sẹ́ni pé ti sí receipt kọ́ ń tọ́ ṣẹlẹ̀ nu mo ti jayín sí báwọn o Ọlọ́run ṣàánú so àrùn Islam náà ní kakajọ́ méje fọ́ọ̀mù ni kì í ṣe pé àwọn akẹ́kọ̀ọ́ pàjọ́ náà rẹ̀ inú táwa fi mọ̀ ọtún wa lè máa dàrú mẹ́lòmí lọ́wọ́ pé but ìmáàmù wa níjọ́ Sunday ní abímọ àti kí mangribi tẹ́ni bá kí a kó ewu ọmọ o nígbà wọn ò tún wá ṣe súná ọmọ náà Sunday wọn ṣe sí ẹ̀mọ́ pa sọ pé tá a bá ti lè tóòrùn bá ti lè wọ̀ àti bọ́ ọjọ́ kejì ọmọ tá a bá bí nígbà tóòrùn wọ̀ síwájú kálífàjárì ò tó yọ ká tó kásùn bá ìjọ kejì lẹ́ẹ̀mọ́ kà fún torí pé ìwúlẹ̀ ti bọ́ ọjọ́ yìí làwọn àwa là ń kà mọ́ nílẹ̀ Yorùbá lápẹẹrẹ abímọ ní ìjọ Jímọ̀ láago 7 alẹ́ sẹ́rí akànpé ìjọ Jímọ̀ níjọ sátidé lọ́yẹ̀ ká pè ṣùgbọ́n tá a bá dákọ̀ sátidé kò ní yí a àmọ́ nù tẹ̀sí ń gbọ́dọ̀ pé ìdájọ́ ẹ̀sìn la fẹ́ gbé lọ́mọ ẹ̀ lórí so a wà ní irújọ́ Jímọ̀ tẹ́yìn ń wò pé Jímọ̀ ní kẹ́ aago 7 alẹ́ ní kódà ń sálámà sáì ní wọ́n fún wa nírò pé ìyàwó bímọ a wà ní pé Sátọ̀dé lẹ́ẹ̀ka bá kì í ṣe Jímọ̀ mẹ́yìn lẹ́ ń pè ń Jímọ̀ torí tílẹ̀ bá ti sú àti bọ́ ọjọ́ kejì yóò jẹ́ Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday Friday náà ni àkíkọ́ àjẹbá wọn ṣùgbọ́n kì í ṣèjọ́ Friday ní bímọ mọ́ torí oòrùn ti wọ̀ kílẹ̀ rí wa ẹ jẹ́ n fún ilẹ̀ rí méjì tá a fi mọ̀ pé tóòrùn bá ti wọ̀ àti bọ́ ọjọ́ kejì ó ní pé àwẹ̀ tá à ń gbà àbọ̀ ẹ̀ Ramadan tá a bá ti bẹ̀rẹ̀ látàárọ̀ Ọlọ́run ní ẹ parí àwẹ̀ yẹn sí bóòrùn ṣe wọ̀ ẹ ti parí àwẹ̀ ọjọ́ náà ẹ ti bọ́ ọjọ́ kejì torí ẹ̀ ló jẹ́ pé ẹ̀kọ́ jẹ sàárì ẹ ti bọ́ ọjọ́ kejì wíwọ̀ oòrùn lẹ fi bọ́ ọjọ́ kejì ẹ ti kàwé ọjọ́ náà lọ́nu ìyẹn bá ẹlẹ́ẹ̀kejì anabi Yushau àti anabi Musa ọmọ akéwòn ni Yushau jẹ́ sí Musa òun ètí ìdànàbí ọlọ́ngbà náà ìjọ tọ́lọ́run wá tí Musa padà kú ilẹ̀ ìlérí táwọn Christian máa ń sọ tí anabi Musa fẹ́ káwọn ọmọ Israẹli lọ tí ẹ yarí tí wọn ò lè jagun tí Musa fi kú Ọlọ́run lẹ́ẹ̀ máa rìn káàkiri orílẹ̀ ní tí wọ́n bá búyàn pé ó ń rin àrèbí ọmọ Israẹli ìtumọ̀ rẹ̀ nu 40 years lọ́nà wọn máa fi rìn káàkiri lẹ́yìn ọ̀rẹ́ yìí tánàbí Musa kú tán Ọlọ́run wá sọ Yushau di ànàbí Ọlọ́run ìwọ̀n ń bá
nǹkan yẹn lọ olówó akọ àwọn Ísírẹ́lì jagun ọjọ́ kìíní tí a ń lọ Palestine so nígbà wọn fẹ́ jagun òfin àwọn Ísírẹ́lì ni pé èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jagun ọjọ́ sátidé kódà kọ́tọ̀ wà pẹ̀lú yín báyìí ẹ kàwọ́ lẹ̀ ni ogun wa bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ bógun ṣe bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ Jímọ̀ báyìí tí a ń bẹ̀rẹ̀ kìtìkìtìkìtìkìtì òrùn kan fẹ́ wọ̀ ni Ànábì Yúṣà wà wò pé tóòrùn yìí bá lè wọ̀ abọ́ sátidé a jẹ́ kó ogun tá a bá kó ní nǹkan ogun a kò dálẹ̀ tí sátidé yóò tó fi lọ ni ṣé àǹkẹ́ ọgbọ́n náà ni àwọn Ísírẹ́lì máa ń dá tọ́lọ̀ ní wọn ò gbọ́dọ̀ pẹja níjọ́ sátidé wọn ó ti wá lọ de àwẹ̀ àwọn wọn ó ti dẹ́lẹ̀ láti ìrọ̀lẹ́ Friday wọ́n wà lọ jí kó ní ìjọ Sunday ṣé àǹkẹ́ gbogbo ẹjọ́ ti bọ́ bẹ̀rẹ̀ sátidé ọgbọ́n ni ẹ́ ní wọn ò ní láàkáì tọ́ ọlọ́gbọ́n ọ̀wọ́ náà òun láàkáì ní ọwọ́ àlìjẹ́ náà ọlọ́gbọ́n ọmọ dọ́gbọ́n sọ̀rọ̀ Ọlọ́run báyìí ni tí ó fi báyà ń bẹ̀ so ọgbọ́n tí wọ́n ń dánú Ànábì Yúṣà wá tẹ́ ọ sọ́lọ́run pé ìwọ Ọlọ́run Allahumma ihbisha alayna Ọlọ́run mọ́jọ òrùn yóò wọ̀ o òrùn kan dúró pa ni gba kọ̀wọ̀ nígbà tí ò ti wọ̀ wọn ò tí ì bọ̀ ọjọ́ kejì ní tí wọ́n fi ń jagun lọ so ìjọ tóòrùn bá ti wọ̀ báwọn òun láti bọ́ síjọ́ kejì bá a ṣe kájọ́ méje nù yín ò fàjà ké òǹkà ló sì kẹjọ òǹkà wo ìwọ tó bá ti fẹ́ máa lọ lọ́jọ́ mẹ́jọ yá máa kọ́ déètì ìjọ tó bẹ̀rẹ̀ òǹkà máa kọ́ sórí birth certificate ọmọ so ti gbọ́ so sunna Ànábì làwa sọ sallallahu alaihi wasallam ntí mọ́ Málíkì náà sì dòrè lórí nù ntàwà níjọ́ keje Islam wa ní kápẹ́ ẹran súná ọmọ ẹran súná ọmọ òun gẹ́gẹ́ làkìkọ́ òun ní súná ọmọ tó bá jọ́kùn ni á pa ṣàtánì mùkáfí àtánì ẹran méjì tó tóra wọn ńlá pa fọmọ ọkùnrin tágbára rẹ̀ bá wà ìwọ rẹ̀ nu tá a gbọ́dọ̀ pè fún un bákan a ní kó tóra wọn kì wá ṣe pé yàn sọ pé Islam ti ní apẹran méjì o so ọwọ́ lọ sọ́ràn yẹn ọwọ́ arẹran kan ọwọ́ ní ẹlẹ́ẹ̀kejì yìí wọ́n ní ọmọ ẹran mọ̀ ní kò tí ì gbó ní ẹ̀wò sábàmù sí bí 2500 ní òun ó gbé sábẹ́ agbádá délé méjìlá nàbí ní apá tó ẹpẹ́ yọkan lówó rẹ̀ bá wà tó yanjú òun náà ní kọ́ ọ̀pá so ṣùgbọ́n méjì gẹ́gẹ́ ló yẹ ká pa fún ọkùnrin ṣàtánì mùkàfí àtánì so tó bá jẹ́ pọ́bìnrin ẹran ẹyọ kan Islam wa ní ká pa ńjọ́ keje ẹnìkan bá ní àwọn kan bá tún bọ̀ tán bá ní Islam ní apẹran àkíkọ́ ni kò ní àsè àwọn àfọ́jọ̀gbọ́n wọn ní laysa kullu ma yufahamu yuntak gbogbo ẹni tẹ́yìn gbé súnà kankan rán káàkiri gẹ́gẹ́ láyé ànábì wọn ò sẹ́ran wọn ò ṣègbà nígbà tá sọ̀rọ̀ yìí pé dìdìrín ní àlìúmọ̀ ànábì ni àwọn ọ̀jọ̀gbọ́n náà àwọn àlìúmọ̀ ànábì wa náà ọ̀jọ̀gbọ́n sì ni sọ̀rọ̀ pé nígbà tá ànábì ní ẹpẹran súnà ọmọ kéèyàn ò níyàwó kéèyàn wá ní ìyá alágbájá lọ bá ń dáná ìyàwó rẹ̀ wá bá dáná tán nígbà wá dáná tán ó wá gbóúnjẹ kitchen ọkọ wa ń retí ọkọ sàjókòó kàdáyìn lọ́bọ̀ lálẹ́ ní fi aṣọ fẹ́ra báyìí pé ọfẹ́ ìdílé wọn kẹ́ ìyá yín kọ́ ni wọ́n ti gbẹ̀kúlé jáde ká ẹ lọ́ bá ń pò wá ń sọ̀bọ̀ ọba dé oúnjẹ mi ló ní ẹni ń dáná ni ẹni ń gbé wá sẹ́wọ̀n kẹ́yọ̀ kéèyàn ti mọ̀ pé ìyẹn ti fowó jóná pé òun ò níyàwó òun tún ẹsẹ̀ ń retí pé kọ́kọ́ sọ fún pé tọ́ba wá dá tán o ọwọ́ àbùnú abọ́ tọ́ba àbùnú abọ́ ọwọ́ fọ̀bẹ̀ sí ọwọ́ àbomi sí lẹ́gbẹ̀ẹ́ dìde nìyẹn fẹ́ yàwó náà so ànábì sọ pé apẹran ṣé yóò tọ́ àwọn sáfọ́ pé tọ́ba apá tán o wì ọwọ́ àpọ́n ọwọ́ àṣe ọwọ́ àlè fẹja sí ọwọ́ àlè fẹran sí ọwọ́ àlè fomi sí nígbà tí ìsìnkú àwọn àlùmọ̀ rẹ̀ ó ní ẹpẹran sẹ́ jẹran nù ni o tún wá ẹ̀sọ́ ti ká ànábì ọ̀sẹ̀ máa ṣàlàyé laysa kullu ma yufahamu yuntak so ànábì ní kápẹran súná ọmọ tó bá wọlé hàn tútù wáyé pé ní tí kọ́ndíṣàn bọ́ ọ̀nù mọ́ wàá sọ pé kọ̀sá burú tó bá hàn tútù ó ti pẹran tó o bá sì lágbára àti léṣe tó o rò mọ́lá sí kì í ṣe bídíà gbogbo ìgbà tó jẹ́ pé ń tá a bá gbé fẹ́ ń tá a fẹ́ gbé fún tó bá ṣe rọ̀ lọ́rùn sí bẹ́ẹ̀ ni ládàngẹ́ ó ṣe rọrùn sí ẹni tó ẹ̀sẹ̀ fún lẹ́ran tútù ó tún ti kó nàwó ba kọ́sẹ̀ máa wówó ata kọ́ máa wówó epo ṣùgbọ́n ó ti bá a ṣe ń pákéjì ó tún ṣe gbogbo ẹ̀ ó tún bá a fi nǹkan tútù sí ìrọ̀rùn lọ bá dé ní tó nǹkan nídìí ni pé kó sinwó kọ́ bẹ̀rẹ̀ oúnjẹ ọ̀tán kó sì ṣe tùbọ̀ nàbí kan kó máa jẹun lọ so in tí Islam sọnù káàpẹ̀ràn lónìí ọ̀gọ̀rọ̀ wa kùnà níbi ẹran ń jọ wọn lọ bànàbí léèrè nípa ọ̀rọ̀ súnà ọmọ pé ànàbí kí ni wọ́n wa táwọn bá bímọ ànàbí wa ní inna Allah azza wa jalla la yuhibbul uquq ẹ wá ń béèrè nípa àkíkọ̀ ṣé ẹ rí àkíkọ̀ àtìrẹ́ nìkan rí inú Ìbàdàn lọ́ba dìde lọ́ba ní kápẹ̀ràn súnà ọmọ mọ̀kìrúhù ni ọmọ mọ́sídàdì lọ́dá wà láàlẹ́ àkíkọ̀ mọ́sídàdì lọ́jẹ́ fún akọ̀ fìlì akọ̀ kéèyàn ọpẹran súnà ọmọ akọ̀ kéèyàn ọ̀sẹ̀ yàkọ́sẹ̀ bàbá méjèèjì ni máa ń túmọ̀ sí the same alphabet òun sì ni sẹ́yìn òǹkọ́ làwọn olébò ń pè ní homonymu ni so the same spelling the same pronunciation difference in meaning ọ̀nà ìyẹn làwọn ń pè ní genus so nínú kéwù so ànábì ní
àwọn tí wàá béèrè wà nàbí pé but náà fọ̀ọ̀mù wọn lọ́yàtọ̀ àkíkọ̀ tẹran súná ọmọ òkúùkù tí sísẹ̀ yá ṣe bàbá ànábì wàá rí i pé àlàkọ̀ ń bẹ láàrin fáàbù yẹn méjèèjì un ànábì wàá ní ẹ wá béèrè ń pọ̀rọ̀ àkíkọ̀ ọlọ́run kórìíra kéèyàn máa ṣẹ̀yà ṣe bàbá o ẹ má jọ jẹ́ pẹ́yìn òbí lẹ́jẹ̀ sábà bíi tọmọ yín ó fi wá sẹ́yìn láyé tí ó fi wá lọ sórí ibú wájú ọlọ́run tẹ́yìn náà bá pé òótọ́ ẹ̀kẹ́ ẹ pé fún pílẹ̀ ẹ̀yin náà lè má rí oore tó ẹ̀kẹ́ rí lára ọmọ ànábì ẹ̀sẹ̀ wàá sọ pé tẹ́ bá bímọ ọkùnrin ẹ̀pẹ̀ràn méjì tẹ́ bá bímọ ọkùnrin obìnrin ẹ̀pẹ̀ràn ẹyọ kan so ìta afẹ́fà ń bẹ̀ ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ wa lónìí àbímọ bà ní àìwò àsìkò kòrónà wà kò tiẹ̀ sówó nǹkan mo fẹ́ dájọ́ sí tó bá dẹ́yìn oṣù mẹ́ta mo fẹ́ ṣe káyé ọgbọ́kọ̀rùn ọmọ ọ̀run ò lè mọ̀ ọwọ́ adájọ́ sí súnú ọmọ ńgbọ̀ wá díjọ́ súnú ọmọ ọwọ́ apá màálù mẹ́ta so yẹn bá pa màálù 1 billion o tí ì pèwọ́ ọmọ tí ẹni o pé fún in tí Islam béèrè lọ́wọ́ rẹ nìṣòro àgbò ewúrẹ́ orúkọ nǹkan tí máa ń wà nínú léwu àwọn ẹran tí wọ́n béèrè nu kọ́ ọ pa fọ́mọ ọba wàá fi màálù 1 million kún ṣùgbọ́n kọ́ ọmọ pa ẹrin lẹ́yìn kọ́ lọ́ọ́ pa màálù ọ ní òun fẹ́ ṣe káyọ́ gbọ́kànrún ọmọ ó pe lérò ṣe gbogbo ẹ̀ o tí ì pé ìwọ ọmọ fún o kódà tó wá jẹ pé abo ẹran lọ́ka mọ́ ọ lọ́wọ́ kò sábúrú ń bẹ̀ alẹ́ náà ń gẹ́gẹ́ pípa gẹ́gẹ́ òun gẹ́gẹ́ ni wọ ọmọ tẹ́yìn náà bá fẹ́ kọ́ ọmọ ọ sẹ́yìn so ibi tá a ti kọ́kọ́ dá dúró ní òru òní náà so inshallah tó bá di ní ọ̀la a tún máa tẹ̀síwájú hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. Ìsámà ó ṣòro láti ṣe. Ìsámà ó ṣòro láti ṣe. Oúnjẹ ọmọ ó sì dùn láti jẹ. Oúnjẹ ọmọ ó sì dùn láti jẹ. Dùlíjàlá àlìwálì kìrọ̀mí. Dùlíjàlá àlìwálì-kìrọ́mì oúnjẹ ọmọ yóò jìnnà fún wa jẹ oúnjẹ ọmọ yóò jìnnà fún wa jẹ. Alhamdulillahi rabbil alamin ibi tí a rí mọ́ ni fún ti sáà tí a wà yìí àwa tí a jọ mú ètò wá ṣe tí gbọ́ wá fọwọ́ Yusuf Adédoyin Ajánásì àjọwàǹbí ni amójú ọ̀rọ̀ wa fún sáà tí a wà yìí ọlọ́wọ́ bọ́tìnì ọ̀nà ní omidan Akínọlá Ìyanu Olúwa àwọn sáàsì wa tí wọ́n kọ ọ́nà ní Alhaji Suleiman buni Ibrahim abi Ibrahim Ẹ̀sà òkè tábà ní ìbéèrè kan àbí kejì lẹ́yìn ètò ẹ jẹ́ ká pọ̀n sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-1064-39 ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070-1064-39 ká dákun táwa fẹ́ pè ká mọ̀ jẹ́ ó jẹ́ ìmídé tábà kó lórí ètò yìí torí pé tábà ti kúrò níbi a tún lọ sí orí ètò tẹlifíṣàn so ẹ jẹ́ ká jẹ́ kó tó bí ọwọ́ ọ̀sán àbí kó jẹ́ ìyìn mọ́gíríbì ní àṣálẹ́ kọ́lọ́n kó ṣe dára fún ẹnì kọ̀ọ̀kan wa atọ́kùn ètò náà ní Afárídíwánuláhì Muhammad Jami aka mọ́jọ́bàjẹ́ oníwàkà sunna ìpàdé tún di àfẹ̀mọ́jú láàrọ̀ la wasalaamu alaykum wa rahmatulahi wa.